àmọ́ gbogbo ohun téèyàn bá ń ṣe tó bá ti ní ṣe pẹ̀lú haram èèyàn jìnnà sí la'ana Allahu al-wasila wal-mustawsila wal-wasima wal-mustawsima ànábì ní Ọlọ́run bá aláàtí ṣépele gbogbo ẹni tí ń fi irun kọrun àtẹni tí ń bá wọn fi ṣe kíni ẹni tí ń bá wọn fi kún àtẹni tí wọ́n ń so mọ́ lérí àtẹni tí ń so mọ́yàn lérí ìyá onídìrí tí ń sorún márùn àtẹni tí wọ́n ń so mọ́ lérí àwọn méjèèjì Ọlọ́run ti ṣépele wọn nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́ nǹkan lọ́n sànú wa ọ̀kan náà mẹ́dọ̀ dọ́kítọ̀ ń ṣàlàyé ìpè nínú àwọn tí máa ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ obìnrin míì kọ́ máa padà wọ gángangan tí èèyàn máa sọ̀rọ̀ tí ò ní máa ti ń sọ mọ́ wọ́n ní ara tí máa ń fà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ research táwọn ṣe pé àwọn ẹrù tí wọ́n máa ń dì lera wọn lérí yẹn àwọn ẹrù attachment yẹn pé máa ń fà program yẹn jọ tí mò ń travel mò ń gbọ́ nínú mọ́tò yẹn oníkan sọ fáwọn èèyàn kan yẹ di ẹrù síra wọn èyí tọ́lọ̀ ti dì fún wọn ó ti ṣe kínní ó ti tó alátẹ́símẹ́ǹtì yọ padà ya wèrè wọ́n ń sọ yẹn ẹja sọ aláàmọ́lẹ̀ ẹni tí máa ń ṣe attachment wọ́n ní ó possible kó padà di kínní kó padà di wèrè kó ní mental problem kó tó ní mental problem gan ó ti kọ́kọ́ ní problem lọ́dọ̀ Ọlọ́run tí Ọlọ́run ọba aláàní ọ̀ràn ọ̀sọ̀fà ànábì sọ fún wa táwọn ẹ̀mí bá ti ní Ọlọ́run ọba aláàmú bínú ànábì kọ́ mọ̀ Ọlọ́run ló sọ fún kìí sí gbogbo nǹkan lọ́wọ́ ànúkọ́lá ó ti ẹ̀hìn mi wà tọ́dẹ́ pé inú àdísì lásì kí ni ìlà fi sí Ọlọ́run lọ́dẹ̀ sọ fún ànábì sallallahu alaihi wasallam abẹ́lẹ́hùn nínú àánú rẹ̀ kọ́lọ̀ sọ wà ń bẹ tó bá ti lè jìnnà sí haram àbí ká máa lo àwọn kẹ́míkà sírun tí irun máa já ká máa barun jẹ́ tí ó bá ti lè jìnnà sáwọn nǹkan yẹn kò burú kó ṣe al-ahid ẹni tí ń ṣe áìdọ̀ só lè wọ mọ́ṣáláṣí ó lè wọ mọ́ṣáláṣí tójò bá ń rọ̀ tí ò rí ibi tí yóò sàsí àbọ̀fẹ́ mú nǹkan nínú mọ́sálásí tó bá ti mú tán yóò ṣe kí ni yóò jáde torí pé mọ́sálásí wà fún ẹni tí ó ní jánábà ẹ̀gbin náà sì ní haidu náà àbí nídìí bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ aláàkọ́ ṣàánú wa bọ̀tọ́ ó lè dún ní fàràdà mọ́sálásí kọ́ mọ́ gbọ́ lẹ́kṣọ̀ àbí kọ́ mọ́ ṣe tó bá fẹ́ ṣe mẹ́ bóyá ń kẹ́kọ̀ọ́ amatullah wọ́n ní kí ni túmọ̀ ẹ̀ ìtumọ̀ amatullah amatu náà ní ẹrú Ọlọ́run lóbìnrin abdu òun ní opposite amatu tá a bá ní ọkùnrin a pè ní abdulrazak tá a bá fẹ́ pe obìnrin náà a fẹ́ fi tìṣẹ́ razak kí n láà pé amatu razak abdullah tá a bá fẹ́ pe obìnrin kọ́ amatullah ẹrú Ọlọ́run ọba ni wọ́n máa ń sọ ó kọ́tọ́ dání asana ni pé dáadáa rabbana atina fid dunya asana dáadáa ni wọ́n pè bẹ́ẹ̀ ọkàn dé pé àwọn àfa wọn máa sábà sọ pé ká sákò níbi àwọn ọkọ̀ báyìí wọ́n ní asana wà nílé ṣe dáadáa wà nílé kò sí dáadáa ń bí o gbogbo àwọn ọkọ̀ tó dé pé tẹ̀bá ní òsì nílé opposite rẹ̀ ni ráàmà àánú Ọlọ́run ǹjẹ́ ráàmà wà nílé kò sí ráàmà ń bí o kò sí ráàmà nílé o kò sáànú Ọlọ́run nílé o kò sáànú nílé o nídìí bẹ́ẹ̀ ká tó ń kọ́ tọ́jú ọkọ̀ tó dáa jù báyẹn lọ masidatul khair alekun ore masidatu alkhair alekun ore wọ́n máa ń sọ abu mazida aláwọ̀ bá aláàkọ́ sànúwà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin ìtìmáàmù imam filbayit kéèyàn ọmọ tẹ̀lé ìmáàmù pẹ̀lú microphone nínú ilé fọ́nù tàràwì náà wá múná lọ àbí sólà àti ìfátà ṣekíní ọ̀pọ̀lá wá kú bóòlù ọ̀yànjú yòókù ìmáàmù sì ti rò kú talọ́mọ̀ wá tẹ̀lé ń gbà ọmọ tẹ̀lé ibilis nídìí bẹ́ẹ̀ kò sínú ṣẹ̀ríà ká máa kírun ká wá jìnnà sí sáfù ká máa fi máikrófóònù kírun nù lẹ́kọ̀dá ọlọ́ mọ́sálásí tó bá jọkùnrin bá jíjó obìnrin kò ní ìdíkọ̀ tẹ̀lé àwọn tó wà mọ́sálásí tẹ́lẹ̀ náà ọmọ dárùn rẹ̀ kí àìmọye àwọn ìyá wa tó jẹ́ pé fàdáńdà lé wọn wọ́n sì máa fọ́lò mọ́mù ní street wọn gbogbo pátápátá ìmọ̀ kan ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún zakatul fitri òun náà ni oúnjẹ tá a máa ń pín láàárọ̀ ọjọ́ ọdún àbí ọdún kọ̀la àbọ̀dún kọ̀túnla ìdí tá a fi máa ń ṣe òun náà ni pé yóò jẹ́ tuhra lis-sa'im gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó ṣẹlẹ̀ sí wa nínú àwẹ̀ tí ò ní jẹ́ kí ládàáwẹ̀ wa ó pé bí a kàn rírí kórè agbójú èèyàn gbọ́gbọ́ púpọ̀ ọkà tirẹ̀ kó èèyàn ṣe mistake sọ̀sọ̀ kó sọ
tẹ́yìn padà wá òpé àyìn tí mo sọ yóò da astaghfirullah Ànábì ní Ọlọ́run ọba aláàgbé zakatul fitri kalẹ̀ kó máa fọ àwẹ̀ mọ́ kó nínú àwọn àbùjẹnjẹkù láì fi tọ́wà ní ààrẹ ẹni bá yọ zakatul fitri àwẹ̀ rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run yọ lọ́dọ̀ Ọlọ́run ọba ní pípé gbogbo àwọn àbùjẹnjẹkù rẹ̀ zakatul fitri ti ṣe kíni Ọlọ́run ti fi mú kó ń bẹ́ẹ̀ zakatul fitri kó jẹ oúnjẹ tí wọ́n ń jẹ láwùjọ wa bí gàrí ráìsì ẹ̀wà àǹjẹ wíìtì náà mi ń sin àbí ìyẹn lè ra kéèyàn wọ̀n sọ́ọ̀hún ẹyọ kan àbí múdù mẹ́rin ẹni tí ó bá ní sọ́ọ̀hún tí ò ní múdù olú agolo mílìkì 14 fún orí kọ̀ọ̀kan agolo mílìkì tí wọ́n rọ ẹ̀wà síbẹ̀ ní o kìí ṣe mílìkì lọ́mọ ń fáwọn yẹn o agolo mílìkì tí wọ́n rọ ẹ̀wà síbẹ̀ àbí tí wọ́n rọ ráìsì sínú ẹ̀ àbí tí wọ́n rọ gàrí sí inú ẹ̀ àbí wíìtì tí wọ́n rọ síbẹ̀ tọ́ erí kan agolo méje àbí ọwọ́ tí ò tóbi jù tó ṣe kíni ọwọ́ tí ò tóbi jù tí ó sì kéré jù àwọn bí ọwọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì ọlẹ́jọ́kọ́ àkọ́bí rẹ̀ náà nìkan máa fọwọ́ wọn ó sì mọ̀ pọ́wọ́ kéré nígbà tá golo ti wọ ẹja ńlá golo pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba á lọ lè gbé fún àwọn tí wọ́n tọ́ ọmọọta lè masakin kó jẹ oúnjẹ Ànábì ní kó jẹ oúnjẹ fún àwọn mùsùlùmí tó sọdún tí wọ́n ń sọdún kan lè jẹun káwọn náà lè dunnú ní ọdún àwọn mùsùlùmí àwọn là máa ń yọ jákà fún tó bá wá ṣẹ́kù a máa wá fún àwọn tí è ṣe mùsùlùmí tó láwọn ọ̀sọ́dún oyé téèyàn bá wá rí mùsùlùmí ó lè fún ẹlòmíì náà kóun sá ti mú oúnjẹ yẹn jáde àmọ́ oúnjẹ la fẹ́ kó jẹ́ fáwọn mùsùlùmí kan fi sọdún bọ́rọ̀ mùsùlùmí bá wá dàrú mọ́ lọ́wọ́ kọ́ńfọ́ ni àgbà tí ń bọ̀ wá síwájú rẹ̀ ó ti fi kíní kan lérí ó ní sàlámù àlékún ìwọ rò pé ìwọ dájọ́ lérí nítorí ó fún yọmọ bá tiẹ̀ lọ kásàkólé kan lérí àwọn mùsùlùmí tó láwọn ni àwa là ń sọdún zakatul fitri yẹn afẹ́fẹ́ sàká yẹn afẹ́fẹ́ sínú àbí inú àwọn béèrè tó wà ń bí òun náà ni èèyàn ti láṣepọ̀ pẹ̀lú ìyàwó àbí pẹ̀lú ọkọ èèyàn wá tí ìwẹ̀ jẹ́nàbà àmọ́ èèyàn ti fọ ara èèyàn ti fabẹ́ ọwọ́ wọ̀sọ sásọ yẹn tó lè fi kírun aṣọ yẹn ó lè fi kírun torí pé spam kò kìí ṣe ẹ̀gbin kò kìí ṣe kí ni jama kò kìí ṣe ẹ̀gbin akẹ́mọ̀ mú kó lára nítorí pé ara ò fẹ́ akórira rẹ̀ lọ́kàn ìyàwó Aisha radiyallahu anha ó ní kuntu afrugu maniyya min thawbi rasulillahi sallallahu alaihi wasallam ó ní aṣọ Ànábì ń gbà mí òun a máa fi ọwọ́ ha mọ̀ní tó ti gbẹ òun máa fọwọ́ ha òun fọwọ́ ha ìfọwọ́ ha yẹn ṣe ó mú kó mẹ́tàn ọlá Ànábì ó sì gbà lọ́wọ́ Ànábì lọ lè fi kẹrùn àmọ́ ìtọ̀ ìgbẹ́ àti mọ̀dí lèyí tí máa ń yọ yẹn tí máa ń yọ tí ìbá ń bá ẹlẹ́tọ̀ rẹ̀ ṣeré ipá òun máa ń yọ kò kí ṣe spam nìyẹn ìyẹn ẹ̀gbin nìyẹn o á pé yẹn lọ bá yí aṣọ yẹn fọ Ali ibn Abu Talib ó ní kuntu madda'an Ọlọ́run máa ń discharge kìíní yẹn púpọ̀ Ali ọlọ́pọ̀ pọ̀ lára wọn Ànábì wa ní kó fọ ojú ara rẹ̀ ọ̀yẹ́ nítorí pé ẹ̀gbin ni wọ́n tọ́ wọn lọ lè wẹ̀ tó bá wẹ̀ aṣọ yẹn yọ wọ̀ padà aṣọ yẹn ò kò kí sasọ ẹ̀gbin àwọn ìbéèrè mi tàbá ní wabillahi tawfiqina. Now. Bẹ́ẹ̀ni bóòlù èèyàn ó ṣe ẹjọ́ wà níbi iṣẹ́ ọba àwọn èèyàn lọ bí iṣẹ́ bricklaying àwọn wà ń kọ́lé lọ́wọ́ àsìkò òun wá tó èèyàn wá fẹ́ dìde ọ̀lẹ́ kírun èèyàn wá wò pé sóhun ní dájú léhun pé àsóhun nìkan lòun wà ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ dájú léèyàn lérí irun tí wọ́n bá dájú léèyàn lérí irun èèyàn ní bọ́ọ̀lù dáadáa bẹ́ẹ̀ bá fẹ́ yàgbẹ́ jẹ̀mọ́ Ọlọ́run tó túrú bí tí gbẹ̀ngbà jáde
sẹ́yìn ó fi blọ́ọ̀kù lábẹ́ onífilẹ̀ ìtọ́ ń múyàn lérí òró sẹ́yìn ó fi èyàn ni wọ́n fẹ́ parí tó ń rẹ̀ nínú àìlà àbí bẹ́ẹ̀ sì kọ́ àkọ́bí yẹn pè yẹn láti ilé òkè ó ní bàbá ọmọ fẹ́ rí èyàn dáhùn èyàn ò rí sí fòkànnà ọ̀dà tí ebi bá dé èyàn sọ ọ̀bẹ́lẹ̀ àbí sọ ọ̀bẹ́lẹ̀ bí kú bá wá dé jẹmọ́ nǹkan nídìí bẹ́ẹ̀ èyàn ti mọ̀ pé tọ́wádà sọkọ̀ ọ̀run ẹ sọ ọ̀bẹ́lẹ̀ ẹ ti jọ sọ bẹ́ẹ̀ tọ́ bá ní àwọn onígbọ̀ láàyè kéèyàn wá sẹ́mi torí alẹ́ ní ọ̀yà kọ́pẹ́ alẹ́ ní kọ́pẹ́ kó ṣe kí ni kọ́ ya ọlọ́run bàálà ọmọdé akú sí sáìtì ọ ọlọ́run ṣàánú wa. wọ́n ní ṣé jákà pèsè yẹn lè fi owó yọ. ṣáàlẹ̀ fowó yẹ jákà mọ́mọ́ Abu Hanifa wọ́n sì gbìyànjú nínú ọ̀rọ̀ yẹn àtàwọn àfáàmì náà pé nígbà jẹ́ pé kó ti jẹun ni ẹja kú fún lówó ìkàràjò zakatul fitri bil qima ọdún wọn àlùfáà dá ọ̀rọ̀ yẹn padà sàn lẹ́nu wípé ọ̀yà pa sunna nabi wa Muhammad sallallahu alaihi wasallam Abu Abdullah ibn Umar ó ní farada Rasulullah sallallahu alaihi wasallam zakatul fitri sa'an min tamr wa sa'an min sha'ir wọ́n ní ànábì ṣe lọ́nà yẹn fún gbogbo àlùmọ̀ sallallahu alaihi wasallam pé ká máa yọ sọ́ọ̀hún kan ìyẹn dédé múdù mẹ́rin ní sọ́ọ̀hún kan yẹn ká máa yọ nínú làbídùn owó ni làbídùn jẹmọ́ ṣàìrì oníbi alikama bíi wíìtì báyìí oúnjẹ ni oúnjẹ lànàbì fi ń yọ oúnjẹ náà lásìkò ni náà fi ní ká máa gbé káàkiri ọ̀dọ̀ àwọn tí ní ànábì ní wà tó ọmọ tọ́ám ànábì ní jákà yẹn yọ jẹ oúnjẹ ẹ bá fún yàn lówó tó lè fi gbaṣọ ọdún ẹ fún lówó ó lè fi ra bàtà ẹlòmíín fọ́nà ìbí ẹ fún lówó èyí tó fi lọ lè ra oúnjẹ yóò sì lọ lè rọtí ìpè látọ̀ oṣù kan tóun ti mutí owó lọ́wọ́ ńlẹ̀ àbí kó lè fi sanwó aṣọ nílé télọ̀ àbí kó fi ra research káàdì ọmọ lóòdù káàdì lọ́ntẹ̀ lẹ́yìn náà àfẹ́ kí ìmọ̀ gbóúnjẹ káàkiri àfẹ́ kọ́ parẹ́ nínú sunna nabi sallallahu káwọn ọmọ tiwa náà bá káwọn gbà pé wọ́n kíní kan ní zakatu kíní zakatul fitri lẹ́yìn náà owó wà lásìkò ànábì ò lówó zakatul mali ọ̀tọ̀ zaka owó ọ̀tọ̀ bẹ́ẹ̀ bá ti ní bí 9 million sí yọ̀yọ̀ zaka ọ̀dà sí 40 ìdá kan náà zaka ń bẹ̀ ọba ní 9 million lẹ́sìn ọ̀dà sí 40 ìdá kan zakat zaka owó nìyẹn iye tó máa ń ta 85 grams of gold òun ni zaka wọ̀ ọ lè béèrè lọ́jà ìmọ̀ lókè ìmọ̀ lọ́lẹ̀ òtọ́dún tó lọ 2.5 ní ọdún ní ó ti wọ 9 million ẹwùn tó ṣe wá ń lu ìjàmá bí nǹkan ṣe wọ́n nìyẹn o ẹbí jẹ́ pé mo fi ní nǹkan dàrú ní kéde pé nǹkan wọ́n ọlọ́mọ bàálà kọ́ mọ́jọ́ dàrú fún wa nídìí bẹ́ẹ̀ àyèfowó yọ jákà o ìsàkà owó wà lọ́tọ̀ owó láì yọ òun ẹ̀sàkà ẹran wà lọ́tọ̀ ẹran láàfi yọ sàkà irúgbìn wà lọ́tọ̀ irúgbìn láàfi ṣe kíni zakatul fitri náà oúnjẹ láì yọ eléyìí ló bá súnà wallahu a'lam. wọ́n sọ pé tí ọmọ èèyàn bá pọ̀ pé tí èèyàn lè pín. Fídíà ọ̀tẹ́ 14 ni wọ́n sọ ọ̀tẹ́ wọ́n fi láì tọ́fẹ́ àwọn tá a jẹ́ àwẹ̀ àbáwọn arúgbó àwọn ti darúgbó tó jẹ́ pé àwọn bàbá wa ti darúgbó wọn lè gbàwẹ̀ mọ́ ìdajì jákà ní fídíà láàfi fídíà tún ta'am miskin ìdajì jákà tàbá ní jákà lágolo 14 kí ni fídíà ọmọ jẹ́ agolo 7 gbogbo obìnrin tó jáwẹ̀ lọ́rùn agolo 7 gàrí lọ́nà iye àwẹ̀ tó bá jẹ agolo 7 ráìsì lọ́nà iye àwẹ̀ tó bá jẹ bàbá arúgbó tí ó lè gbàwẹ̀ wọn abẹ́ni tó ní ọ́sà peptic ọ́sà tí ò jẹ́ kó lè gbàwẹ̀ rárá onítọ̀hún náà wọ́n ní kóun náà fún oúnjẹ gbé agolo 7 ní ó fi gbé àwẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan agolo 7 èyí ọmọ jẹ́ ìdajì fún jákà jákà ọmọ jẹ́ agolo mélòó jẹ́ mọ́ 14. wọ́n wá ní tí ìrìnbá lọ́wọ́ tó pọ̀ sí jákà sí ẹ̀dẹ̀ pín kíyàn kó fáwọn ọmọ. wọ́n ní tí jákà tó bá di pé ọ̀pọ̀ séyìn lè gbé fẹ́ nìkan nítorí dájú ni pé tó bá gbé jákà fún yàn kó rí i pé ó tó àwọn ará ilé yẹn jẹ ó gbé láìlọ́ nìkan lọ́wọ́ ọba tó pín sọ́nà 5 oyé ọ̀padà agolo kọ̀ọ̀kan padà wá kàn wọ́n ò gbé kí láàfin lè ṣe báyìí àzáni mú gàrí láàárọ̀ jọdún kò tó tẹ̀ bá ẹ jẹ́ ká gbé kádi pé ó wà ní north ìbáàjẹ́ èèyàn kan ló gbé tiẹ̀ fún gbé fẹ́ èèyàn kan gbogbo ìdòwò family gbé fẹ́ nìkan ká mọ̀ pé wọ́n jẹ
ráìsì ni ẹ jẹ́ ká ṣe àkọlé kan lérí ẹ̀ òun ṣe jẹ láàárọ̀ ó ṣe jẹ lọ́sàn-án ó ṣe jẹ lálẹ́ ó ṣe jẹ lóru rí gàrí ẹ bá jẹ láàárọ̀ bá dọ̀sán ẹ̀mí ọkọ̀ àmọ́ tí ó bá wà lágbára ráìsì kọ́ra gàrí náà àmọ́ tí ó bá lágbára ráìsì lọ́dà kọ́ra tọ́lọ̀ bá ti fún wọn lágbára rẹ̀ wallahu alam a sì yọ ọdún bá kọ̀túnla ọdún bá kọ̀la àsìkò tó wá lọ́lá jù òun náà ní láàárọ̀ ọjọ́ ọdún ká tó lọ sí Eid wallahu alam. wọ́n sọ pé ọkùnrin fẹ́jẹ́ sí wípé wọ́n dàbí kọ́ máa sí sọ́dá pọ̀ ṣùgbọ́n kì í tọ́jú inú ilé rẹ̀ kì í ṣe ojúṣe rẹ̀ nínú ilé. Ànábì ní owó tẹ ná dinaru anfaqta a'zamuha Ànábì lówó tẹ máa ná fáwọn èèyàn yẹn èyí tẹ ná sílé Ọlọ́run èyí tẹ ná sójú ogun ẹ̀sìn èyí tẹ ná sí mọ́sálásí èyí tẹ fàáfà èyí tẹ fún lè máa mú èyí tẹ fàtọ àwọn àtọrọ báárà ibi àárọ̀ ibi ọ̀sẹ̀ ibi alẹ́ òní payín owó tẹ fún gbogbo àwọn ìyẹn àyàtí tẹ fi tún àwọn àdúgbò ṣe Ànábì ní a'zamuha ajra Ànábì ní afdaluha èyí tó lọ́lá jù nínú owó téèyàn máa ná alladhi anfaqtahu ala ahlika òun náà lè tọ́ ná fún ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àmọ́ ṣètánì ó jòkó tí àwọn ọkùnrin lọ́rùn èyí tó yẹ ká gba ládá mẹ́wàá a máa wá ládá méjì káàkiri yóò nira fún ọkọ ìyàwó tí ìyàwó rẹ̀ bá ní ẹ fún mi lówó yóò máa béèrè pé owó kíni wọ́n ní kó fún un lówó ń béèrè owó kíni tí wọ́n máa ń sọ owó nù ni kí ni wọ́n máa fowó ṣe jàmá wọ́n máa ń ná ni ọlọ́run ni wa 'ala al-mawludi lahu rizquhunna ọlọ́run bá ní hunna ẹ̀dí ìwà gbọ́ lárúbáwá hunna àwọn ìyàwó wa ní à ń pè bẹ́ẹ̀ o ọlọ́run ní rizquhunna owó rísíkù ni pé arísìkì wọn tí wọ́n máa ná àwọn hunna àwọn obìnrin wa wa 'ala al-mawludi ọrùn ọkùnrin tí wọ́n bímọ fún lọ́wà wọ́n ìdọ́lọ́wọ́n bá láàfin lọ́ọ́ má ọmọ bíbí ọlọ́run ní ẹni tí wọ́n bímọ fún òun ni yóò máa fún àwọn hunna ní arísìkì tí wọ́n máa ná wáyé tọ́lọ̀ ń lọ ọmọ bíbí tí ò fi sọ pé àwọn ọkọ wọn máa fún wọn lówó àwọn tí wọ́n bímọ fún làǹpẹ́ ẹlòmíì náà kò sábìmọ tọkọ rẹ̀ ó sì fún lówó àbí bọ́tà aláàfẹ́ ká rántí ìgbà tí wọ́n lóyún àwọn ọmọ wa àbá ìgbà tí wọ́n ń rọbí àwọn ọmọ tí wọ́n ràn ọ́ lọ́wọ́ àwọn ọmọ yẹn àwọn náà ni wọ́n gbẹ̀yìn rẹ̀ àwọn náà ni wọ́n máa kún ọ lọ́wọ́ lọ́jọ́ alẹ́ àwọn náà máa tọ́jú ẹ ẹnìkan ló bí Ọlọ́run ni ẹ máa fún ọ ní owó wọ́n kì í sọ́wọ́tò fún náà ẹ̀sìn máa ń fún ọ ní aṣọ tí wọ́n máa wọ̀ aṣọ ìsàlẹ̀ aṣọ àárín àti jẹ̀lìbáàmù bọ́dún ṣe ń bọ̀ yín sí eréṣì aṣọ mélòó lọ́wọ́ rájẹ mọ́ èmi ti kó tèmi lẹ̀ ní alẹ́ ìjẹta o mo ti kó tèmi lẹ̀ o Ọlọ́run jẹ́rìí mi kí wọ́n náà tètè múra gbogbo ọ̀tọ̀ fọwọ́ ra wọ́ aṣọ tìsàlẹ̀ aṣọ tààrin àti kíni jẹ̀lìbáàmù Ànábì ní owó tẹ ná fáwọn fámìlì yìí òun ní ládàá rẹ̀ pọ̀ jùlọ tí wọ́n ní Ọlọ́run ó sì náà fún yàn tí ìbá náwó fọ́mọ òrukàn tí ìbá náwó fún ìyàwó àtọmọ ńkọ́ ọ̀nà yóò tún wá sí kíni yóò tún wá sí gbogbo ẹni tí èsà òun sí ìyàwó rẹ̀ Ọlọ́run ó dínà mọ́ wọn gbogbo àwọn ahun ni wọ́n máa ń débi wọ́n ti gbọ́ ọjà tí wọ́n lọ ti tán àwọn ahun yọ ṣàdúrà ìgbà tó bá fi débẹ̀ náà wọ́n ní kó padà wá torí owó tó kópa mọ́ ìyàwó rẹ̀ ò sí kíni ìyàwó rẹ̀ ò ṣàǹfààní ń bẹ látara bẹ́ẹ̀ kọ́ lọ́mọ́sẹ̀ ṣàánú wallahu a'lam kódà kéèyàn máa sàwọn síyàwó kódà kéèyàn máa sàwọn síyàwó ẹni bá sàwọn síyàwó rẹ̀ onítọ̀hún kò ṣe dáadáa ọ̀yá ìbéèrè inṣàlá. alákọ̀ọ́kọ́ ni pé tí ẹ bá lọ Mẹ́kà bí ẹgbẹ̀jẹ mẹ́ta ṣé ẹ̀mẹ́ta náà ló máa ra aṣọ haram tó máa ń lò ní Mẹ́kà? Aṣọ haram tá a máa ń wọ̀ yẹn aṣọ tá a máa fi ń ṣe tawaf tá a fi ṣe hajj àwọn ọkùnrin nìkan ni wọ́n ní aṣọ obìnrin ò láṣọ obìnrin ọ̀wọ̀ṣọ tó bá wù ní àmọ́ ọkùnrin ni yóò ro èrò yóò sì da ọ̀kan bóra kò ní wọ pàyìntì o tí ó fi parí ṣe hajj rẹ̀ aṣọ yẹn wọ́n wá ní sí gbogbo ìgbà láàmàrà àbọ̀kan tá a bá ti rà a lè máa lò ó fún gbogbo àwọn hajj wa aṣọ arábí kan èyí lè fi ṣe hajj mẹ́wàá tí ó bá ti gbó aṣọ yẹn ò sì nítumọ̀ kankan tayọ pé tẹ́ bá ti ṣe hajj tán kò yàtọ̀ sí tówẹ̀l èyí lè mú wálé kó fún ìyàwó rẹ̀ ká máa fi ṣe kíni a máa fi wẹ̀ a máa fi nura èdè wá wà tọ́jú ẹ̀ síbi kan pé aṣọ tí wọ́n fi sìn wọ́n nìyẹn ẹ̀mí rẹ̀ ni o mójútó àti ìbádà ni ó gbà aṣọ lè gbà ọ́nù sáré kò sí nǹkan kan tí ó ṣe fọ́
nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mù wà láàkọ́sà náà. Tẹ́lẹ̀ kejì ni pé ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Náà. Àwọn kan máa ń ra oúnjẹ níbẹ̀. Náà. Wọ́n lè fi orí pépù kọ́ fi ra oúnjẹ oríṣiríṣi 6 méje. Wọ́n ní jẹ́ ẹjọ́ kan lọ. Wọ́n wá sọ wípé àbáta sáfún ìka àgbékajẹ́. But company will allow láti jẹ oúnjẹ tí a gbé fún customer. Àwọn máa ń sọ fún wa pé tá a bá da oúnjẹ aráàlú ní fáwà. Company dẹ̀ kò gbà wá láyìíká jẹ́. Ṣé bá oúnjẹ ìṣàwálá ni ẹ̀ṣẹ̀ ni àbáwọn tí wọ́n rà wọn jẹ́ tọ́lẹ̀ fi sanwó. Ẹni meeting pẹ̀lú company ni. Company gan fún rẹ̀ tí ó bá rọra pẹ̀lú oúnjẹ tí ń dànù yẹ yóò fòdọ̀. Ọlọ́run ni wala tubadhiri tabdhira. Ọlọ́run ni ẹ má máa waste nǹkan. Innal mubadhirina kanu ikhwana shayatin. Ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n máa waste nǹkan oúnjẹ ni owó ni o omi ni o aṣọ ni o Ọlọ́run ni kanu ikhwana shayatin. Ọlọ́run bá ní àṣetánì ti nípa nínú ayé wọn ni. Ìtẹ́nìkan wá tí ó jẹ ìwọ wá ń ṣe kíni ìwọ wá ń dànù. Nídìí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá lẹ́sìn ẹ jókòó pẹ̀lú MD pé àwọn oúnjẹ tí wọ́n bá jẹ kù oye àwọn oúnjẹ àjẹkù náà àjẹkù kò sí ní tó ṣẹlẹ̀ tí nǹkan kan bá ti sọ́ńtọ̀ ọ̀hún tààrùn mu àjẹkù oúnjẹ nínà nídìí bẹ́ẹ̀ àbí mi tó ṣe wá tọ́ọ̀ṣì rárá wọ́n kàn wá ń bẹ̀ kọ́mpìnì wa ní wọn ò gbọdọ̀ tún jẹ bó lẹ́ wàá ṣe ṣé wàá dànù ni ṣé kọ́mpìnì máa ń gbà padà yìí tí wọ́n tọ́ọ̀ṣì yẹn àbí ẹ máa ń gbà padà wọ́n dànù náà ni ká má kàwé sórí ibú o wọ́n máa wéṣẹ̀ oúnjẹ kódà ẹ̀ṣẹ̀ ni ẹjí ká mọ̀ pé implication ọ̀dà lọ́dọ̀ lọ ẹ wo òjò tọrọ sí kinní yẹn kó tó nàró ẹ wo wàhálà táwọn tí wọ́n ro àwọn tí wọ́n fẹ́ ṣe kó tó di pé wá débẹ̀ àwọn tí wọ́n ń ṣe gáàsì gbogbo tí wọ́n fi ṣe ìnáwó gbogbo ẹ̀ èyàn kan lọ lè wéṣẹ̀ owó ọlọ́run ọ̀fẹ́ bẹ̀ kódà bọ̀tẹ̀ tí kọ́mpìnì bá ní ẹ gbọ́dọ̀ débẹ̀ tọ́ àwọn ni wọ́n lẹ́ṣẹ̀ ẹ̀yin ò ṣe kíni ẹ̀yin ò lẹ́ṣẹ̀ náà. Wa alaikum salaam. Ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ni pé bàbá tá a mọ̀ pé ó jẹ́ mùsùlùmí tí wọ́n fẹ́ kó láyé tó fẹ́ dákẹ́ tó wáyé pé àsìkò ìrẹ̀jẹ̀ ló sọ pé òun ní ọmọ káńtà. Òun lọ́mọ káńtà ọmọ ìyàwó mi àbí sìnà ọ fẹ́ ìyàwó yẹn pamọ́ ọtí ẹ kí ló dé tí ọ̀sọ́ fáwọn alalé tẹ́lẹ̀ wọ́n lè máa dẹ́rù bá ọlọ́mọdé àṣàgbá kò fá tí ó sọ fún pé wo wàá kú àwọn obìnrin kan bẹ ni yóò ní ọkọ rẹ̀ ó kú sí wò ní kú. ọmọ náà ó ti tọ́jú ọ̀nà kèfèrí mọ̀dáwọ̀ ọmọ yẹn ọmọ tó bá ti ya kèfèrí kò ní gbógun ọmọ tó bá ti ń lọ ṣọ́ọ̀ṣì ń lè ṣe ìṣẹ̀ṣe máa ń ṣe OPC oúnjẹ àfáàǹjẹ́ làbí ẹlẹ́bọ tí ń gún eré ẹṣin eré ẹkùn pẹ̀lú eré ìnàkí òní jogún gbogbo ẹni tí bá ti mú nǹkan míì mọ́lọ́n lẹ́ni tá a sìn lẹ́ni tá a wọ́n náà sí lọ́dọ̀ ẹ̀ kò lè jogún káfíìrì ni wa ma kafara Sulaimanu walakinna shayatina kafaru yu'allimuna an-nasa sihra oníṣẹ́rẹ̀ kèfèrí ni nídìí bẹ́ẹ̀ ọmọ yẹn òní jogún tọ́ba wá jẹ́ pé lábẹ́ ìjọba tọ́ba wá jẹ́ pé wọ́n fẹ́ fi tìjọba wọ́n fẹ́ fi tó èyí ìjọba kèfèrí tá à ń lò yìí àwọn tí ó kún wọn lágbára lérí ẹ̀ wọ́n pín wọ́n fún bọ́tẹ̀ àwọn kan lẹ́sẹ̀ mọ́ oyè nítorí pé yóò gbọ́n lọ kóòtù àwọn tó wọ́n dẹ̀ win yóò dẹ̀ win ó ti ẹ́ wọ́n máa win torí wọ́n lọ mọ bàbá ẹ̀ ni ẹ̀ ló fi jẹ́ pé kọ́lọ́mọ́sà ìsànù wa kọ́ mọ̀ jẹ́ kí aburú ṣẹlẹ̀ ńlẹ̀ wa ọ̀rọ̀ rẹ̀ díjọ́ lè kíyàmọ̀ ó ti ṣe ogún ni wọ́n fún wa bí èyí tọ́lọ́run ti gbà lọ́wọ́ rẹ̀ tó jogún lọ ó dẹ̀ lálẹ́ jẹ́nà ọlọ́ kọ́lọ́mọ̀ bá aláàkọ́ṣà nù wa Allahu alam. Náà ni pé ìjẹ́tí sáà ìfún wa fẹ́ tẹ̀lé nípa nǹkan ọmọkùnrin ní ọkùnrin bá ń bóbìnrin sọ̀rọ̀ ní orí ìbánisọ̀rọ̀ wọ́n ṣàkíyèsí pé nǹkan jáde ní àwọn ẹ̀tọ́ láti wọ ẹjẹ́ náà tàbí kò. màdí yìí kọjá jẹ́ ìyàwó ilé ẹ̀ kọ́mọ jẹ́ àfẹ́sọ́nà torí àfẹ́sọ́nà ẹ̀ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ débi pé nǹkan máa wá máa jáde lára ẹ̀ tó ń kọjá báńdìrì nìyẹn ẹ̀ tó ń kọjá àlà nìyẹn tó bá jẹ́ ìyàwó rẹ̀ lọ́wọ́ lọ́nà jíìn tí wọ́n jọ ń sọ̀rọ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti àbẹ̀yìn rántí ìgbà tí wọ́n àti ìyàwó rẹ̀ jọ ń ṣeré ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ èèyàn ò ní wẹ̀ jánábà èèyàn kàn fọ́ jáde kú ní
ara èèyàn fọ ara yẹn èèyàn dẹ̀ fọ aṣọ tí ó kàn síbẹ̀ torí pé al-madhi oyè najasa ẹ̀gbin ni ó wà nínú sahih fiqh sunna tírà sahih fiqh sunna náà. ìbí ìtọ́jú ọmọ bẹ́ẹ̀ náà nípa àwọn ẹ̀mí àìrí gẹ́gẹ́ bí àwọn jínù wọn náà máa ń wá ní àdámọ́ ọmọnìyàn nígbà míì. ǹjẹ́ àkíyèsí wo ni ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn tí ó sì lọ́kàn tó lè máa ṣàkíyèsí nípa pé kó wọn kò sọ́wọ́ àwọn àlìjànú lóbìnrin àwọn àlìjànú lóbìnrin wà al-khubuth wal-khaba'ith Allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith ọlọ́run ṣọ́ mi níbi aburú àwọn àlìjànú akọ àti àwọn àlìjànú abo tá bá fẹ́ wọnú tọ́lẹ̀tì wọn ni ká máa ṣàdúrà yẹn bismillah Allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith lọ́lẹ̀ máa o lọ́lẹ̀ ha o lọ́lẹ̀ ká o ó wà nínú citadel of believer tó bá ti sọ àwọn àlìjànú akọ wọ́n sálọ àwọn àlìjànú abo wọ́n sálọ torí pé tí wọ́n bá rí ọ ní òhò ó ti wọ́n lè háàmù rẹ̀ bó ṣe wà nílé ìwẹ̀ yẹn sìn lọ́kùnrin àbí lóbìnrin tóbìnrin bá dọ́kùnrin àbọ́kùnrin lóbìnrin ní òhò oye ọmọ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ làwọn àlìjànú náà àwọn tó bá ti ṣàdúrà yẹn wọ́n sálọ ànábìsẹ̀ ní bísímìlá yẹn tó bá ní bísímìlá kó tó wọ ìbàlùwẹ̀ àbílẹ̀gbẹ́ ànábì ní ọlọ́run ọba aláwọ̀ fi gàgá dí ìwọ àti àwọn àlìjànú wọn ní rí ọ tó fi ṣetán bísímìlá ọlọ́run fi bò wọ́n lójú bísímìlá ní kanáà ni lẹ́yìn náà Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith wọ́n ní tí irú àwọn àyè yìí téèyàn bá ṣe èyàn padà lé àlìjànú obìnrin lè kó síyàn la láti fẹ́ fẹ́ yàn òní wọ́n ń pè ní ìyàwó òru tọ́bádé obìnrin lòun wọlé tọ́bọ̀ rálẹ̀ tóun náà ka nǹkan kan kó tó wọlé àlìjànú ọkùnrin àwọn náà lè lọ́mọ lọ́rùn tí wọ́n wọ ara rẹ̀ àwọn ni wọ́n máa ń pè ní ọkọ òru àní ọkọ òru àníyàwó òru ọlọ́mọdé kankan bá wà lálejò nínú méjèèjì wọ́n máa wá dá a láàmú wọ́n máa fìtínà rẹ̀ wọ́n lè fàárẹ̀ sí tọkùnrin kankan ò ní kọnu sí arábìnrin yẹn àbọ́kọ rẹ̀ tó wà létí ọ̀padà kọ́lẹ̀ nígbà tí ìnira yẹn bá pọ̀ Allahu alam ọlọ́dún tó dọ́sìn mélòó lẹ́wà kó wa. wọ́n ní ẹ má jẹ́ tán ọtí inshallah ta'ala kí ni táàmù sí a ní ìṣẹ́jú mẹ́jọ sí inshallah ta'ala ìṣẹ́jú méje inshallah méje wallahu alam a wà sí kankan èmi náà dáhùn kankan kọ́lọ̀ jẹ́ mọ́ náà ìṣẹ́jú méje gbére pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. ọ̀yá àwọn obìnrin náà ọ̀yá bábà pa. ìbéèrè yìí lọ pé wọ́n ní téèyàn bá jẹ́ mùsùlùmí tó bá wẹ̀ lọ́wọ́ téèyàn wá sùn téèyàn wá lálà fún ìjẹ lójú oorun. àwọn rẹ̀ ọjà bọ́ọ̀ gbàgbé jẹun lójú ayé gan àwẹ̀ rẹ̀ ọjà gbogbo tó bá ṣẹlẹ̀ lójú oorun Ọlọ́run aláì bíyàn Ọlọ́run jẹ́ apá àyàn kọ́dà tó bá nasẹ̀ mọ́yàn tó bá pààyàn lójú oorun wọn ò ní pa ó padà nítorí ní bá ti sùn làákàyè ti kúrò lérí yàn wallahu alam ọjà yẹn àti ẹ̀gúsí àbí àkọ́mọ́ gba wẹ́rẹ́ lọ. wọ́n ní ọmọ tí ń béèrè owó lọ́wọ́ bàbá rẹ̀ lọ́wọ́ tí bàbá rẹ̀ wá sọ fún ọmọ pé àtìrí ìyá rẹ̀ náà ṣiṣẹ́ lọ gbowó lọ́wọ́ bàbá rẹ̀ lọ gbowó lọ́wọ́ ìyẹ́ kò lẹ́tọ̀ọ́ torí bàbá ọrùn rẹ̀ ní ìnáwó ọmọ wà àti ìnáwó ìyá tó bí ọmọ tí ọba wa tó yóò wá sọ fọmọ yẹn pé oníkìyà yan ọyá mi àbí bẹ́ẹ̀ sì kọ́ kò sí lọ́wọ́ mi sọ pé tíyà rẹ̀ bá ní kó fún ọ àmọ́ pé ìyá rẹ̀ ń ṣiṣẹ́ ṣé iṣẹ́ tí wọ́n ń ṣe ìwọ ni wọ́n ní kó máa kówó fún àbí obìnrin ló dá owó rẹ̀ ní òun ló lówó ẹ̀ òun ló lówó iṣẹ́ tó bá fẹ́ ya ìmọ̀pọ̀ fẹ́ ya tó bá sì fẹ́ tọrọ kó bùn ọ wọ́n ló pè ya pé mọ́sà ìbùn mi ní 20 naira àbí 20,000 o ẹ bá ń kó fọmọ yẹn ọ tọrọ ni àbí kò ní kọ́ yíya ọkọ̀ padà san àmọ́ kọ́ wá ní owó obìnrin tí ń pa sọ́dọ̀ wọ́n ni wọ́n ní torí wọ́n ló ní ìwọ́n ló ní ìyàwó ẹni lọ́lẹ́rú wọ́n kò wókówé o Ọlọ́run ní wa kí mọ̀nà sọ́lá ọlọ́lẹ́yìn obìnrin ẹ máa kírun wá àti iná azaka ẹsẹ̀ mọ́ yọ sàká ní owó yín àwọn náà ní nǹkan wọn Ọlọ́run ní ká bá wọn yọ ó ní ká yọ fúnra wọn tọ́lá àwọn náà lówó wọn wallahu alam. náà ìbéèrè tó tẹ̀lé náà ni wípé ọkùnrin tó jẹ́ sí wípé tó bá ti ra nǹkan wálé ọmọ sọ pé òun nìkan ni wọ́n jẹ́ kò sí. Ọlọ́run ṣàánú wa
ẹja ọ̀rọ̀ nǹkan wálé ọwá ní kí ni ẹja tó ń odidi ẹja tó ń rà wálé òun lòun parí ìkan òun ò ní fẹ́ nìkan àbí yúgọ́ọ̀tì sáwọn ọkùnrin tó wà láyé sá kódà o oye Ànábì ní à ń tó ta'imaha idha ta'imta Ànábì ní tó bá ti ń jẹ máa ṣe kí ni mo fún náà jẹ ṣe rí súnà yẹ ṣe ká dárùn gbà àti ṣòkòtò balẹ̀ nìkan o ara súnà ní rùngbà àti ṣòkòtò kọ́ mọ́ balẹ̀ yóò sì gbà ládẹ́ àmọ́ súnà parí síbẹ̀ o súnà nínú wa látara bẹ́ẹ̀ má jà sáwọn ìyàwó wa kódà kéèyàn máa ṣe bẹ́ẹ̀ àbí tó bá jẹ́ pé oògùn tán fún ọ láti ọsibítù pé ìwọ nìkan lọ fẹ́ ṣe kíni ìwọ nìkan lọ fẹ́ dá nǹkan rẹ lọ àmọ́ ọ̀la vitamin C wálé ẹjọ́ ṣe kíni obìnrin náà ń lo vitamin C o. Ẹni tó gbàgbé sùn ó wá sáré jẹ sààrì 5:28 àbí ó dàgbé 5:33 ó di bọ́ sí 5:25 padà 5:25 nísì tí ọba mọ̀ ọláwẹ̀ ń tó rò pé àlìfájà yóò ti yọ tó wá jẹun ọláwẹ̀ torí kò mọ̀ ní tó bá mọ̀ ní kò ní jẹ́ àmọ́ tó mọ̀ pé kó wọ́n fi ṣẹ́jú mẹ́ta lé sí náà kò tí ì ṣe kíni kò tí ì ború yóò san àwẹ̀ yẹn padà o yóò dẹ̀ tún túbọ̀ lọ́dọ̀ ọlọ́. ẹni bá fi ẹsẹ̀ bẹ́gò tó ẹ̀jẹ̀ jáde kọjá àwẹ̀ ẹni tí ó donate ẹ̀jẹ̀ ní hospital òun ni àwẹ̀ tí ẹ ṣe kíní tó já abẹ́ni tó ṣe ìjàmà léyìí tó pọ̀ náà ra àwọn àfa wọn lọ já àwẹ̀ torí máa jẹ́ yẹn week ẹ̀yìn tó donate ẹ̀jẹ̀ náà àwẹ̀ rẹ̀ já wallahu alam tó wá jẹ́ pé ẹnìkan wà nínú emergency èyàn lè fà wẹ́lẹ̀ kéèyàn donate ẹ̀jẹ̀ yẹn èyàn sanjọ́ yẹn padà wallahu alam. Wa alaikum salam. Alákọ̀ọ́kọ́ ó ti yẹn kí ni wọ́n fẹ́ wá ṣe wọ́n fẹ́ wá kírun ni àbí wọ́n fẹ́ wá lọ́ǹchì jọ wọn ẹ̀yàn nígbà wọn láàyè tìjàníyà nígbà wọn láàyè ahmadiyya nígbà wọn láàyè tí wọ́n bá fẹ́ wá lọ́ǹchì ìjọ wọn kò sí ìjọ ní ìsìn Islam ó mà nábì lọ sí kíni lọ́wọ́ ẹ̀ ń fi ń tú ìjọ ànábì kan kẹ́nìkan ó ní wá jọyìn jọ wa ibo lọ́ntọ̀ wà tẹ́lẹ̀ kò sínú jọ yín innamal mu'minuna ọlọ́run ní ìjọ kan náà gbogbo yín wa inna hizballahi humul ghalibun hizbullahi ọ̀kan lọ́wọ́ ọ̀nà níjọ tá náà fi filẹ̀ káwa máa kó ẹgbẹ́ jọ káwa àwa tá à ń ṣẹgbẹ́ yẹn káwa jẹ́ pé àwa láàmú ríra wa lọ́mọ ìyá ara wa àwa náà láàmú fọmọ fúnra wa ẹni bá kó láàrin wa gbọmọ lọ́wọ́ ẹ̀ kò fi rúnlẹ̀ ọ̀fà ẹ̀wẹ́lẹ̀ ó sì gbọ́ ọlọ́run gbọ́kọ̀ sẹ́bọ́ wọ́n ní òsì ní wọ́n láwọn nígbà tí àwọn ti gba membership lọ́wọ́ ẹ̀ náà láwọn ọgbọ́mọ náà kọ́ máa wọn bọ̀ wálé kódà ohun tá à ń ṣe yẹn wàhálà ńlá ni lọ́rùn o wa'tasimu bihablillahi jami'a wala tafarraqu ọlọ́run ọ̀bẹ nìkan wí oní gbogbo wa ọlọ́run ní ẹ dira yín mú ẹ má yára yín lọ́tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ máa yá yín lọ́tọ̀ọ̀tọ̀ ni o tẹ́yìn bá sì kú lórí ẹgbẹ́ oye ó súnmọ́ kọ́lọ́mù bàálà òfin yàjẹ́ kó tó wà Jánnà nídìí bẹ́ẹ̀ ẹgbẹ́ Tìjàníyà ẹgbẹ́ Kọ̀dìríyà bí ẹgbẹ́ àwọn aláṣọ alátaná ni. lábẹ́ question yẹn ẹni kan wá padà wá á kí wípé ṣègbè náà kọ́ wà ló dá sàlàfíà lẹ̀. ọtí yẹ kò sẹ́ni kankan tó dá sàlàfíà lẹ̀ ọ̀dà kan sọ́ńtọ̀ kan sẹ́ni tó dá lẹ̀ ojú ọ̀nà wọn ń pè sàlàfíà ojú ọ̀nà táwọn sàábé tí wọ́n ṣe kíni tí wọ́n tọ̀ ní wọ́n ń pè bẹ́ẹ̀ kì í ṣe pé ẹnìkan wáyé lọ́ọ́ dalẹ̀ ẹnìkan kọ́ dalẹ̀ èmi ò lọ́gàá kan èmi ò ní àmírù kan ní lágbàńlá ayé sì tẹ́lẹ̀ pé tó bá ti sọ ní màṣẹ ìtọ́lọ́ tí wà ní kọ́lá àtàdé ìsìlẹ̀ là ń ṣe kíni ní là ń ṣe ànábì lọ́gàá wa gbogbo ẹni tó bá dẹ̀ ti lè fọ́ọ̀lù sábẹ́ ẹgbẹ́ kan tó jẹ́ pé àwọn ẹgbẹ́ yẹn ní wọ́n máa control life rẹ̀ àwọn ní wọ́n máa control ẹ̀sìn rẹ̀ kó lè kó mẹ́ láwọn àsìkò kan wọ́n máa tẹ̀lé súnà láwọn àwọn àsìkò kan wọ́n máa yapa súnà torí pé àwọn tí wọ́n tẹ̀lé yẹn àsọ wọn níbi àṣìṣe níbi àṣìṣe àmọ́ Al-Qur'ani àti Hadisi wọ́n sọ̀hún níbi kíni níbi àṣìṣe wallahu a'lam. wọn ò ní kẹ́ bá wọn jà o ẹ tún pè wọ́n náà ni pé kọ́ mọ́ lọ jáde mọ́ ọmọ lọ lè kéwú. ṣé ẹni tó mọ̀ pé ṣe ọjọ́ ìbí kò dáa pé ọ̀rẹ́ rẹ̀ wá ṣe ló fi ní
ẹni gbà pé birthday ẹ wà nù bídíà àwọn bídíà tá a rí lọ́dọ̀ àwọn nasara àwọn kiriyó torí kò sí pèlè fún ká máa máàkì birthday nínú Islam kò sí àdìsí kò sáyà ó ti àwọn Abubakar Umar gbogbo wọn kò sẹ́nìkan tó ti birthday nínú wọn kò sínú Islam àwọn kiriyó ni wọ́n máa make birthday àwa ń tiwa táwa bá ti jí lójoojúmọ́ làwa ń dúpẹ́ pé Ọlọ́run jí wa ó ní kẹ́mi wọlé kan alihamudulilayi lẹ́sẹ̀ àyáná bàdà máa tànáwá ilé yìí ní tó wí tọ́ba ti di lérí bẹ́ẹ̀dì nìyẹn tọ́ba fẹ́ kádùn àrẹ ọgbà ó tún wá wí kankan la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar wa la hawla wa la quwwata illa billah allahumma ighfirli allahumma sàfẹ́rìjì mi allahumma ighfirli ló fi parẹ́ Ànábì ní àdúrà tó bá tọrọ lẹ́yìn tó wí yẹn Ọlọ́run ó gbà lóru yẹn tó bá tó wá yẹn náfìlà Ọlọ́run ó gbà náfìlà náà eléyìí ló dúró fáwọn dúpẹ́ lérí pé mi wá ń lékún ní jojoojúmọ́ àmọ́ ká máa máàkì ẹlẹ́ẹ̀kan lọ́dún mo pé 70-40 ìranu gbogbo ẹ̀ o nígbà òyìn fowó ṣòfò ní bídíà àìṣe o àyè sì jẹ oúnjẹ tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá ti ṣe mẹ́ tí wọ́n bá ti gbè kan lẹ́ṣẹ̀ oúnjẹ tí wọ́n bá dá ń bẹ̀ náà ẹ̀ṣẹ̀ ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa jẹ́ Allahu alam. tó bá jẹ́ àsìkò ọdún mùsùlùmí ọṣẹ mùsùlùmí ni wọ́n ọ̀gá wọn máa fún wọn ní nǹkan ọdún lẹ́yìn ó bá dẹ̀ di àsìkò títí sí àwọn ọ̀gá náà máa fún wọn ní ọ̀rẹ́ yín ti ṣẹlẹ̀ ní pé nínú ọdún àwẹ̀ ọ̀gá fún gbọ́n ní gift ọdún Christmas yóò tún fún gift òun gbà pé gbogbo ọdún ni gbogbo ejò ní kíni jíjẹ irú ọ̀gá yẹn ṣé mùsùlùmí ni àbí kiri yọ kiri náà ni ó jẹ ọgbọ̀dọ̀ jẹ́ mùsùlùmí nítorí mùsùlùmí tó bá gbádùn kò gbọ́dọ̀ máa bá wọn celebrate ọjọ́ bíi ọmọ Ọlọ́run tọ́lọ́run ò sì ṣe kíni tọ́lọ́run ò bímọ crime ni kéèyàn wọn jẹun Christmas crime kọ́lá kìí ṣẹ̀ṣẹ̀ kékeré ẹ̀ṣẹ̀ ńlá ni kabiratun min kaba'iri dhunub ní tó bá ti ní í ṣe pẹ̀lú ẹbọ ẹ̀ṣẹ̀ ńlá ni nídìí bẹ́ẹ̀ tí yọba dàsìkò nú àwẹ̀ yóò fún ráìsì yóò fún lóróró kí mùsùlùmí ọgbà tó bá dàsìkò Christmas kọ́ mọ́ gbà tó bá rí i pé àìgbà àwọn kò ní yọ̀ òun ní ẹsẹ̀ ẹlẹ̀ tó bá rí i pé yọ̀ òun lẹ́sẹ̀ ẹlẹ̀ tó bá gbà kọ́ mọ́ jẹ́ kọ́ mọ́ gbèdélé kó fi ṣe sàrà ní ojú ọ̀nà torí pé àwọn máa ń bá wa sọdún tiwa àwọn ò rí sábúrú àbí àmọ́ àwa ń tiwa ìbá wọn sọdún wọn aburú ni ní lọ́dọ̀ títí wa ìwọ gbọ́dọ̀ gbọ́ yé torí àwọn ọ̀lẹ́sìn tẹ́lẹ̀ náà àwọn kankan ṣe tán rí ni ẹni wọ́n sọ bí tí chapter káwọn lọ sani wọ́n máa lọ ilé ìjọsìn Sunday ẹni wọ́n mú chapter rẹ̀ wá nù Bible kò sí ìjọ Jímọ̀ ńkọ́ Suratul kíni Suratul Jumu'ah wà nù Kùránì pé ẹni Jerusalem tí wọ́n lọ kí wọ́n mú ẹ̀rí wá kò sí ọdún ní tí wọ́n jagun wọn lọ Ọlọ́run sì ni walillahi alhajju ashhurun ma'lumat walillahi ala nnasi hijjul bayti hajj wà nù Kùránì gbogbo ẹ̀ ṣe lọ nìyẹn àrọ́dàrọ́dà àdáparọ́ ẹ̀sìn ni wọ́n ń ṣe Ọlọ́run sọ pé wọ́n ní wàhálà dọ́ọ̀lì àwọn tí wọ́n sọnù Ọlọ́run bá fi wọ́n mọ̀nà o ọlọ́gbàrá Ọlọ́run owó ní bá wọn sọdún tiwọn ọlọ́wà àwọn míì náà sì sọdún tiwa náà nù wọn à ń pẹ́ran lọ́wọ́ ọjọ́ kan ní ọdún léyà bàbá kan wọ̀nyí máa ń sọ máàsì àwọn ní telecommunication tí wọ́n rí mọ́lẹ̀ bàbá yẹn ń sọ bẹ́ẹ̀ bàbá àwọn fún ní nǹkan àwọn ohun sí dáadáa síra wa wọ́n kọjá lọ wọ́n gba inú ọgbà wa jáde mo ní ọyẹ bu ẹran fún bàbá wọ́n bu ẹran tó ní tòmọ̀ sínú dánú bàbí bàbá ní aláàjì àrẹ àwa kì í jẹ ó dìfẹ́ǹdì ẹ̀sìn rẹ̀ tó gbé lọ́wọ́ yẹn ó sì dúró lérí ẹ̀ ìtumọ̀ ní pé òun ò ní jẹjẹ kú jẹ mùsùlùmí ni ọmọ káàkiri ọmọ fẹnu túlẹ̀ bí ẹran wọn lọ lè jẹjẹ kú jẹ ó ní wọ́n tọ́ àmúlẹ̀ sí náà ó ti rí kìtà ìlú lẹ́kún ó tọ́ àmúlẹ̀ sí ṣé ní tí wọ́n sọ nínú ayé ni ẹ ṣé ọlọ́wọ́n bá aláàní kọ́ ọmọ jẹ gbogbo ohun tí kiri yóò bá ti gbé lọ́wọ́ bí kiri yóò tó bá sọ ọmọ tó bá ṣe yahoo tọ́pọ̀ àmàlù sọ́jẹ́ yóò lóun ò jẹ torí pé ó lè ti so mọ́ ẹlẹ́dẹ̀ tó gbé wá yóò ní ọlọ́run ti ní àràmù lẹ́lẹ́dẹ̀ àràmù ni ká máa celebrate birthday ọmọ ọlọ́nà ìgbó ló ń jẹ ló sì wájà àlálẹ̀ àwọn kéwú tó ti dàrú láwùjọ àtàwọn afá alákùnjẹ ọ̀kan jẹ́ òní ó ní ẹni ká má jẹun àwọn kírísítẹ́nì ká má jẹun òun ni wọ́n jẹun kírísítẹ́nì oúnjẹ ọdún wọn ni wọ́n ṣe kíni wọ́n dọ̀rọ̀ ọ̀run ni wọ́n jẹ ẹ bá sọ ọdún tán ó lè jẹun ẹ̀ Júù àti kírísítẹ́nì ó lè jẹun ẹ̀ ẹlẹ́bọ àwọn olóòṣà nìkan láàrin ṣe kíni láàlẹ́ jẹun táwọn bá pa
kódà olóòṣà gan tó bá fún ọ lágbàdo tó fún ọ ní iṣu tó fún ọ ní ewébẹ̀ ó lè ṣe kíni ó lè gbà tí ọba ti so mọ́ ọdún rẹ̀ tí ń ṣe torí pé kò wí nǹkan kan sí tí yẹn fi jáde bọ̀tẹ́ ẹran tí wọ́n ní á máa jẹ ni pé yóò porúkọ òòṣà rẹ̀ sí kó tó ṣe kíni kó tó pa wallahu alam. Wa alaikum salam. Ìbéèrè ni pé in terms of business a rí pé a fi bàtà ṣe example sí a rí pé ìwọ́n sì gbé ẹjọ́ ọmọ kékeré wọ́n á fẹ́ bá ní tó ojú ẹ̀ ló fẹ́ bá ṣe bàtà. so ibi tẹ́ fi ń ṣe agreement ní bóyá ó sọ pé ṣe ní bàtà 2000 wọ́n á sọ pé ní òwúrọ̀ pé bàtà ti sẹ pé 2500 naira so ó wá ń bá yàtọ̀ pé 2000 naira ló máa san ẹ ṣáàjìjọ àgbẹ̀ ó wá ibi tí ó ti gba bàtà lọ́yọ̀ ó sọ pé kò pé àkáǹtì nọ́mbà ó ṣe 2000 naira fún wa pé ní òwúrọ̀ pé 25 ní owó ẹ̀ o ibi tẹ́ ṣáàjìjọ ń make argument ní wá padà ókè máa fún ní 500 naira later bóyá láàárín ẹ̀yin méjèèjì kò wá like argument yẹn ò stand but ó ti fún ẹ lówó ìwọ́dẹ ti fún ní bàtà. ó sì kó 500 lọ́dọ̀ rẹ̀. bóyá lọ́pọ̀ ti tẹ̀ òun bá make argument tó ń fún 500. òun rò pé iye tó ń lọ́wọ́ san nìyẹn ọtí ẹ ìbéèrè bẹ̀. so táìmù wa lọ táìmù lọ òun béèrè owó yẹn lọ́wọ́ ẹ̀ ó wá di táìmù kan tó wá bọ́ sí ìgbò ẹ̀ bíi pé o ti ń disgrace òun lé pé ó wá gbé ọwọ́ sókè pé ó fẹ́ máa na ìyẹn ọmọ kékeré ẹ̀ kí ni ẹ̀yà àtúnṣe. àgbàlagbà ní ń ta bàtà bí ọmọ kékeré ń ta bàtà àgbàlagbà wọn fẹ́ na ọmọ oníbàtà lẹ́yìn ìgbà tó jẹ ní 500 àbí ṣe ìbéèrè náà ni àbí alhamdulillah àdúgbò ẹ̀dọ̀ ọlọ́wọ́ bá wa àgbàlagbà yẹn kò ṣe dáa kò sí kíni ẹ̀yin tó fẹ́ ṣe yẹn ó fẹ́ yàn jẹ náà ni ọ̀la tó ti lè mú wa fún sẹ́kùn ọlọ́run bá ní ẹ má ṣàbòsí fún ara yín nídìí bẹ́ẹ̀ ọmọ kékeré yẹn ẹ wá ní pọ́ fẹ́ nà wọ́n kọ́ sá lọ. Allahu alam. Last question inshallah. Wa alaikum salam. Àwọn obìnrin tán. Alhamdulillah. Gbọ́n tẹ̀wé. Alhamdulillah rabbil alamin. Ẹ padà sínú ẹ̀sìn wa. Olólùfẹ́ yẹn jẹ́nítà ìlú ń jáde kí ni Islam fún jẹ́nítà ìlú tẹ́ẹ̀tì mọ̀ rárá sọ́dún ìwé àti ìwé àbúrò ìtumọ̀ rẹ̀ wá ti gbá ọdún ìṣe yìí kò wà compatible ojú ọ̀nà Islam. náà àwọn tí a máa ń wọ ẹ̀jẹ̀ pé ẹ̀jẹ̀ wà bára wọn. jẹ́nítà mi náà. ẹbí tí wọ́n bá bímọ tí wọ́n lè mọ BSS. ọtí ẹ mọ́yé mi. wọ́n ti fẹ́ra wọn tẹ́lẹ̀ àbí wọ́n ti fẹ́ra wọn. ojú ọ̀nà. kò wá compatible. kí ni ẹ̀jẹ̀ yẹn ò papọ̀. ọ̀dà àti wà lọ́gàn for long time yẹn gan crime kan kọ́kọ́ nìyẹn. torí kò sí courtship nínú kíni nínú Islam ká máa date ara wa dating is not allowed in Islam torí pé wọ́n máa ń lead sí ọ̀pọ̀lọpọ̀ àwọn aburú wọ́n máa ń lead sí azina wọ́n máa ń lead sí wàhálà míì náà tọ́pọ̀ rẹpẹtẹ tó bá ti ṣe tán tó fẹ́ fẹ́yàwó òun náà ní kó lè bóbìnrin sọ̀rọ̀ tóbìnrin bá ti ṣe tán tó fẹ́ lọ́kọ òun ní kó dáhùn ipò òun gbọ́ àmọ́ pé á padà fẹ́ra wa létà àti wá agree lọ́wọ́lọ́wọ́ nísìn kò sí ní jẹ́bẹ̀ ní Islam nítorí wàhálà ò padà ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì tó ara wàhálà yìí náà lèyí tí ó ṣẹlẹ̀ yìí wọ́n ti láwọn fẹ́ fẹ́ra wọn létà wọ́n lè ṣe test wọ́n rí pé genotype wọn ò ṣe kíni kò bára wọn tó ìkọ̀sí nǹkan tí ó kù kálukú wá ọkọ rẹ̀ kálukú sì wá ìyàwó ẹ̀ náà ni torí táwọn dókítà bá ti confam pẹ̀lú test tá a sì rí pé ń ṣẹlẹ̀ lóòótọ́ ká má fojú kékeré mú o Ànábì ní firra min al-majzumi firaraka min al-hasad Ànábì ní tó bá rí ẹni tó ní èyí la tọ́jú pé ó lè ràn ọ́ bó ṣe sá fún kìnìún bẹ́ẹ̀ náà ni kò ṣe kíni kò sá fún torí àrùn máa ń ṣe kíni àrùn máa ń ràn o nídìí bẹ́ẹ̀ pọ̀tà àwọn àlùfáà wọn ní sí dandan ni ká ṣe genotype àwọn àlùfáà ní kò kì í ṣe dandan àmọ́ ó advisable ká ṣe kíni ká ṣe ọ̀dà nítorí as àti as bá gbéra wọn ó possible kí ss ó ṣe kíni kọjá dé tí ọlọ́mọdé wàhálà kìí ṣe à ń sanwó oògùn nìkan ni wàhálà síkìlà kò ní sí dènà fún yàn nínú ilé tẹ́ ẹ bá ń dunnú báyìí tẹ́ ẹ bá rí kálẹ̀ báyìí inú yóò sì tún bàjẹ́ ẹ̀yìn òróǹro tí máa ń kán sínú màálù fún yàn gbogbo tó wà lára màálù ò ní wúlò
lẹ́yìn náà ìnáwó ẹ máa ṣiṣẹ́ ìbẹ̀lẹ̀ máa ṣe kíní ìbẹ̀lẹ̀ máa runwó sí ọlọ́run kan máa ń fàdánwò rẹ̀ bá wa gbogbo àwọn tó kàn ọlọ́run sábà fún lálàáfíà bọ̀tà àwọn fáàní ìjẹ́ dandan ni wọ́n ní kì í ṣe dandan ẹni wálé wọn lè larí ma ọba wọlọ́run ó lè ṣe fún wọn ọba sì wọlọ́run ọba ó lè dá wọn o èyí ti pé má jẹ́ mú pé tú láàsì oyè àmọ́ ó dáa ká ṣe kíní ká ṣe ká lè avoid fitina àti wàhálà tí ìyàwó bá ti wá ní wọ́n ní kó wọn ṣe ń lé àwọn owó ní choice mọ́ ó ṣe náà ni láì ṣe bẹ́ẹ̀ ó filẹ̀ tí ọkọ bá ti ní wọ́n ní kó wọn ṣe ń lé àwọn àbóhun gbà pé òun gbọ́dọ̀ ṣe ìyàwó náà ní choice mọ́ wọ́n fẹ́ra wọn lẹ̀ nítorí pé ìwọ̀n bá fẹ́ra wọn lẹ̀ tán bá so igi yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣé àdánwò pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àwọn tá a jẹ́ ehe gan sọ́lọ́run òdán wa o tí kìnìún kan bá ti ṣẹlẹ̀ báyìí wọ́n ní ṣé wọ́n sọ o mo ti sọ o wàhálà ní padà máa ń ṣe kìnìún ní padà máa ń fà tó mo bẹ̀ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọ̀làjúwa iskil ọ̀làjúwa ọlọ́wọ́n ọba o ọlọ́wọ́n mọ́sà fún yín láti bọ̀ tán dáadáa àtẹ̀yìn àtàwọn ìyàwó yín àtàwọn ọmọ yín kọ́lọ́ mọ́sà fún yín láti bọ̀ tán dáadáa ààyè yìí títí tá yóò fi máa jí ayé ọlọ́mọdé oṣù òkùnkùn láéláé ọlọ́wọ́n ọba aláà ọba tí mú ìmọ́lẹ̀ jáde ń bẹ̀ ọlọ́wọ́n ìmọ́lẹ̀ náà kọ́lọ́ mọ́sà jẹ́ ọmọ tẹ̀síwájú gbogbo àwọn àlùfáà tí wọ́n ti lo àyè yìí kọ́lọ́ mọ́sà bá ṣàlékún dáadáa bí tí wọ́n wà gbogbo àwọn jàmáà tá a dúró tí wọ́n lọ́tún lósì àwọn ṣàbáàbò àwọn ọ̀dọ́ ọlọ́mọsà gbàdúrà ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn jàmáà lóbìnrin lọ́kùnrin ọlọ́mọsà jọ̀rọ̀ wa rọrùn èyí tó ti tó ní ọ̀rọ̀ wa ọlọ́mọjọ tó dàrú mọ́ wa lọ́wọ́ èyí tó ti tó ọlọ́mọsà bá wa tó gbogbo èyí tí ó ti dàrú ọlọ́mọsà bá wa tó èyí tí ń pa wá lẹ́kún ọlọ́mọsà pa wá lẹ́rìn mẹ́ owó tí ń pẹ́ nìkọ̀ọ̀kan lẹ́rìn ọlọ́mọdé àsokún di rẹ̀ gbogbo ohun tí ẹnìkọ̀ọ̀kan wá ń gbé síwájú ọlọ́run ọlọ́mọsà fi tiwa lọ́wọ́ Ramadan tí a ń gbà yìí ọlọ́mọsà jẹ́ àgbàjá ọlọ́mọsà ilé ìlágbà àmọ́fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́n wọlé ìlú wa Nàìjíríà kọ́lọ́n fi alọ́kàn balẹ̀ ńbẹ̀ àwọn tí wọ́n ń darí wa kọ́lọ́n jẹ wọ́n pàṣẹ dáadáa kọ́lọ́n tó àwa náà ṣe jù báyìí lọ àwa bẹ̀ lọ́hùn fún gbogbo àwọn àlùfáà wa pátá tájà àwọn àfáà sunna tí wọ́n ń ṣe dáwà kọ́lọ́mọsà wa kàn lọ́wọ́ àwọn tí wọ́n ti kú kọ́lọ́n bá kẹ́ wọn gbogbo àwọn bídíà tí wọ́n ń ba àwùjọ jẹ́ ọlọ́run bá ṣàtúnṣe wọn ọlọ́run bá aláà kó mọ́ wa náà dúró dáadáa lédi sunna ọlọ́mọdé ara padà sí ibú mọ́ òsì àárẹ̀ ìṣẹ́ fìtínà ọlọ́mọsà ká kó náà rọ̀ wa abẹ́lẹ̀ àwọn tí wọ́n wọ́ ọmọ tí wọ́n wọ́ ìyàwó tí wọ́n wọ́kọ ọlọ́mọsà wọlá ọlọ́mọsà fún wọn léyìí tí ó lálùbáríkà gbogbo ọkọ àti ìyàwó táàrin wọn ògùn tí ó dùn ọlọ́mọsà bá pẹ̀tù síbẹ̀ ọlọ́mọsà bá wọn fi dáadáa sínú ìṣẹ̀mí wọn ọlọ́gbàrá ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́ ṣe wá lọ́mọ àlìjánná kọ́lọ́mọ ṣe wá lọ́mọ aná subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.